dédé àsìkò yẹn lólùfẹ́ wa káàkiri ẹ̀gbọ́n ńlá ayé káàbọ̀ sórí ètò yín ètò àṣírí ayé pẹ̀lú yèyé oge òrèǹtì àti bàbá Alubarika Aworawo Agbaaye ní ìlú Ìgbòdú lórí ètò lẹ́ni kí la fẹ́ gbéyẹ̀wò kí la fẹ́ sọ ẹ̀yin lólùfẹ́ wa títí wà lórí afẹ́fẹ́ o ẹ wá nǹkan fìdílé nǹkan ẹ̀jẹ̀ àjọṣe bá ṣe máa ń ṣe kó ba lè rí bó ṣe rí ṣùgbọ́n ṣáájú ohun gbogbo bàbá tí wọ́n ń kalẹ̀ jẹ́ kó bá mi kí wà lára nílẹ̀. yèyé oge tó ẹ kú òru yìí àwa máa nìyẹn o rere la máa gbọ́ o àmín o ànígbúrò bànújẹ́ dáadáa sojú ẹ̀mí wa o ẹ̀mí wa ò ní kúrú o adójúkọ àwẹ̀ dojúkọ wa wọ́n jọ bá wa lálìkì àmọ́ o wọ́n jọ bá wa nù sàárè o jágbà tọdún tó ń bọ̀ náà báyìí o. àmín agbára lọ́dọ̀. pẹ̀lú àṣẹ Ọlọ́run. bàbá lè ní ọ̀sẹ̀ tó kọjá ní warehouse àbí store nílùú Àbújá ni wọ́n lòdì bóyá wọn kó jẹ pamọ́ síbi aṣọ àgbọ̀ pé wọ́n ní ìrẹsì àwọn oúnjẹ ṣáà ló wà níbẹ̀ àwọn èèyàn wá lọ wọ́n jà oníkálukú bẹ̀rẹ̀ sí ní kó débi pé wọ́n mú àwọn èèyàn kan ìyàwó ọlọ́pàá gbófinró wọn nígbà tí pẹ̀lú bí orílẹ̀-èdè ṣe ń lọ báyìí bàbá bí àgbà àti bí ẹ ṣe máa ń gba àwọn ìjọba wa ní ìmọ̀ràn àti bí ẹ ṣe máa ń rí nǹkan tó máa ṣẹlẹ̀ ṣé àwọn tó lọ kó oúnjẹ lọ́jẹ̀bi ni o tàbí ìjọba tán ní kan kó oúnjẹ pamọ́ tán tún wá mú wọn. ṣé yèyé oge ọ̀rọ̀ rèé o torí tí a bá bẹ́ràn wí a bẹ́ràn wí sórí ẹni tó gbé nǹkan kalẹ̀ mo sọ̀rọ̀ kan jọ́ kan mo ní alóòde kan àwọn ọmọ kan wá ń sọ fún mi mo ní ayé bàbá ṣe ti jẹun tán wọ́n ní oúnjẹ kíni wọ́n á ní kó gbé ọba gbé ráìsì yẹn lọ ẹni tó tún dúró lẹ́gbẹ̀ẹ́ mi mo tó wá sẹ́yìn náà ti jẹ ti síbi wọ́n ló jẹ tẹ̀ kan bó lóyún kí n bó lóúnjẹ oúnjẹ náà sí ó ní bàbá mò ń gbé lọ lé ni gbé lọ lé lọ ṣe kí ní oníṣẹ́ mọ̀ pé ní Sunday oúnjẹ yìí láwọ̀ ọ̀mù lọ́la lájẹ lọ sí skul àánú Ọlọ́run wá ń ṣe mí ẹ wá ní àwọn ọmọ yẹn ń jalè tí wọ́n ń gbà wọ́n wá ṣe tán àwọn yẹn wá ń jójó ẹlẹ́yà wọ́n wá ná owó fẹ́lẹ́lẹ́ wọ́n ń wò wọ́n mo dẹ̀ wá wò táwọn ọmọ tí wọ́n ti kọ́kọ́ ń jẹun yẹn ó ti kọ́kọ́ ṣe mí láàánú kò jẹ́ kí n lè mọ bá a ṣe lè ṣe pẹ̀lú àwọn tí bímọ sórí àwọn èèyàn wa gan pàtó àwọn ni wọ́n fa táwùlé fi ń pọ̀ àwọn ni wọ́n fa tí dánàdánà fi ń wà àwọn èèyàn wa gan wọ́n fa tí ajínigbé fi ń wà tẹ́ bá ní kí nìdí ọ̀rọ̀ o ẹ ṣeun ṣe rí oníṣẹ́ ibi náà ní tiẹ̀ lọ́wọ́ o oníṣẹ́ ibi náà ní tiẹ̀ lọ́wọ́ o ẹ̀yin ẹ wóoru Adédùbú nígbà tó wà láyé ẹ wo Sàràkí Ìlọrin àwọn bàbá méjèèjì yìí Adédùbú màálù méjì jojúmọ́ àwọn ìyá wọn wá wà ń bẹ̀ ń bá pa màálù méjì wọn á gé e lẹ́yọ kọ̀ọ̀kan iṣu ẹ̀bà kọ̀ọ̀kan iṣu àmàlà kọ̀ọ̀kan tó bá tún di ijọ́ kejì tó bá tún lọlé àpò kọ̀ọ̀kan làwọn ìyá yẹn á gbà wọlé ìyá kan sọ pé owó ilé Adédùbú lòun fi tọ́jú lòun fi tọ́mọ òun tó fi di lọ́ọ̀yà olówó mélòó ní sílẹ̀kùn fún tálíkà mọ́ ṣé olè wá jalè Adédùbú rí njọ́ títí ṣe ṣó lè jalè Sàràkí rí àwọn èèyàn tí wọ́n kó nǹkan pamọ́ ọ̀rọ̀ mi ò padà ṣe ń bọ̀ àwọn làádẹ́ẹ́dẹ́ o ọlọ́pàá tó mú wọn ń bọ̀ bá yá àwọn ètí ìrèyàn mú o wọ́n padà àwọn èèyàn gan tí wọ́n bá kó jẹ sí police station wọ́n á padà lọ́bẹ̀ débi bá pa àwọn èèyàn
ọ̀rọ̀ oúnjẹ là ń sọ yìí ṣé rí gbogbo àwọn nǹkan kan ń bẹ o tẹ́bi bá dé kò lóògùn mọ́ o káwọn olówó ṣílẹ̀kùnlẹ̀ fún tálíkà wọ́n jẹ́ kí tálíkà wọlé ẹ dáná sàrà àwẹ̀ ló súnmọ́ yìí wọ́n dáná sàrà ẹni Ọlọ́run bá fún kó gbé e ta wọ́n gbóúnjẹ ta káwọn ọlọ́lá wọ́n máa po kókó káwọn tálíkà ọmọ wa mú ń bẹ́ẹ̀ tó bá di sàárì wọ́n máa wá jẹ́ ń bẹ́ẹ̀ ṣé wọ́n ò mọ̀wó lọ́rùn ni àwọn bílíọ̀nù tó ń lọ gbé fáwọn bọ́ọ̀lù tó ń lọ gbé fáwọn ọmọbìnrin tó ń sọ ń jó ní àwọn ọmọ pupa wọn ò ṣe gbé yẹn wọ́n dábì kan wọ́n máa dáná oúnjẹ káwọn tó ń mọ̀ kókó díẹ̀ káàtó fún ṣebí ráìsì ni wọ́n fẹ́ máa ṣe jò ní ṣebí wọ́n ń tẹra wọn pamọ́ bẹ́ẹ̀ ni ìyà ń jẹ àwọn èèyàn kọjá pé kí wọ́n mọ̀ para wọn wọ́n mọ̀ ta ráìsì làjà kù ní 10,000 kódà èèyàn mẹ́wàá ìyàwó wọn tó jẹ níjọ́ wọn ti jẹ ráìsì Nàìjíríà lákòókò yìí àwọn ọlọ́lá kìí ṣèjọba ọ̀rọ̀ ìjọba ọ̀tọ̀ ọ̀rọ̀ ọlọ́lá ọ̀tọ̀ gbogbo ẹ̀ à ń kàn kó gbogbo ẹ̀ sórí ìjọba orí ìjọba gbogbo ẹ̀ sórí ìjọba so gẹ́tì ọ̀rọ̀ mi gbogbo nǹkan kọ́ lórí ìjọba o ọ̀rọ̀ eléyìí sọ̀rọ̀ orí ìjọba àwọn ọlọ́lá ọ̀rọ̀ àwọn ọlọ́lá rè káwọn ọlọ́lá ó ṣílẹ̀kùn wọ́n ṣílẹ̀kùn lẹ̀ yèyé oge káwọn ọlọ́lá ó ṣílẹ̀kùn lẹ̀ wọ́n ṣílẹ̀kùn tí wọ́n bá ṣílẹ̀kùn àwọn èèyàn wọlé tí wọ́n bá ṣílẹ̀kùn àwọn èèyàn jẹun ó mu àwọn èèyàn ò ní jẹun tọ́kọ́ tó lọ yọ̀bọ̀n sí yan wọn ò ṣe njọ́ ló lè jalè Adédùbú njọ́ ló lè jalè Sàràkí Adédùbú ṣílẹ̀kùn lẹ̀ Ìbàdàn ni níbi tó lè pọ̀ bí Ìbàdàn ń bẹ láyé tí wọ́n bá gbówó kan wá báyìí ní sẹ bàbá Adédùbú ó gbé kalẹ̀ ni olówó mélòó ní í ṣe bẹ́ẹ̀ òdìbò bá ha tán ẹ wá láhùn ẹ wá sọ pé ó lè ń yálé yín bólé ọ̀yálé yín àìsàn ọ̀yálé yín bólé ọ̀yálé yín àdánwò wọlé yín níjọ́ wọlé wọ́n kú o kí ni mo wí èyí oge ó sì tún kú àìsàn wọlé àwọn ọlọ́lá ni wọn ò ṣílẹ̀kùn lẹ̀ wọ́n ṣílẹ̀kùn lẹ̀ ṣe wá rí àwọn ọmọ náà táwọn náà ń jabo bẹ̀ yẹn wọ́n ló lè jà tẹ́lẹ̀ ibi kọ́ ló pa wọ́n débẹ̀ yẹn kí ni oní mo wí ẹ fi wọ́n lẹ̀ fọlọ́run àwọn ò ṣe gbà fọlọ́run kóòtù Ọlọ́run ju kóòtù èèyàn lọ ṣé bí wọ́n tilẹ̀kùn mọ́ wọn ò sì fún yín ẹ máa bẹ lọ́run lé wọn lórí bẹ́ẹ̀ padà kó bọ́ọ̀tà ńgbà àdánwò bá yín tẹ̀ lè jẹ́ mọ́ ẹ padà kó àwọn náà wọ́n padà kó bọ́ọ̀tà ńgbọ̀ bá lọ́lá kò yẹ káwọn lọ àwọn ẹjọ́ máa wọ̀ bíà ni wọ́n ń ba ojú èèyàn jẹ́ ni ìgbà wà ń jọ́ ta wà lè kéwú tá à ń jìyà à ń lámúmọ́ra ó sì padà dá fún wa káwa ní irúgbà yẹn káwa máa ṣe á ṣe sùúrù ẹ̀yin bẹ̀kúnnù ẹ ṣe sùúrù ìyà ń jẹ kálukú àfaradà ní ẹja ní kí ni onímọ̀ wí èyí oge ìyà ń jẹ gbogbo èèyàn ní Nàìjíríà lákòókò yìí àìbí ilẹ̀ ń sọ yìí àwọn obìnrin mìíràn tó ń fọwọ́ fà níbi pé kí wọ́n láwọn lọ gbowó kọ́múlé láńtà àbí kí náà ń pè owó àpò àbówó kí ni wọ́n ń pè. owó kọ́múlé láńtà. owó àpò àwọn lóònù tó yá. owó lápò àbí. lápò gómìnà gbogbo ẹ̀ wọ́n pọ̀. wọ́n ní owó lápò wọn wá níjọ́ mẹ́jọ owó àdánwò ni tí wọ́n bá lọ gbà ń móbìnrin míì ṣèṣekúṣe ń móbìnrin míì rìnrìnkúrìn ń móbìnrin míì hùwàkiwà ń móbìnrin míì ṣe tí ó yẹ kó ṣe kò ní ìdíkẹ́ lọ gbarú owó bẹ́ẹ̀ yẹn mọ́ ẹ mọ́ gbà ntọ́lọ́mbalẹ̀ fi ń tajà ẹ mọ́ fi tajà ẹ mọ́ ṣàdúrà sí owó ọjọ́ mẹ́jọ yẹn owó àdánwò ni tó bá wá ti tó àkókò yẹn wọ́n bá fẹ́ san tó bá tó àkókò yẹn wọ́n bá fẹ́ ṣe àwa di wàhálà fún yín ẹ wá ní rówó àwa di àgbákò ọkùnrin ni wọ́n nígbà yàrá sídà àdẹ̀tí báyìí sọ̀rọ̀ látijọ́ yẹ gbọ́ mo nídìí 3,000 kan ẹ bá ti gbọ́ tá à ń sọ láti yá náà nù bàbá dẹ̀ mú mínírààtì kan wọn agbógbógbó
àtọ̀sí àbá wà lára ọkùnrin tọ̀hún bóyá obìnrin ti làtọ̀sí wọ́n náà tó kórè lé àdánwò náà gbogbo ẹ̀ bí ìṣekúṣe téèyàn bá tọrọ owó tí gbogbo tó fi sọ pé ẹ̀yìn ló kàn fún ni tó bá lágbára ogun òṣìtọ́ lọ́hùn ìyẹn náà bẹ́yẹn ọwọ́ ayé bẹ́yẹn ó fi sọ́tò ó fi sọ́sì ni àwọn olówó ni ò sílẹ̀kùn ńlẹ̀ olówó ni ò sílẹ̀kùn ńlẹ̀ báwo ẹ̀ ṣe dé yìí níṣẹ́ àwọn tọ́lọ́run bá bùkún àwọn tọ́lọ́run bá bùkún kọ́n jẹ́ ká máa kọ́n máa fi kọ́n ra ọkà bàbà kọ́n ra àgbàdo kọ́n lọ̀ kọ́n dábì kan kí kálukú ọmọ wa jẹ mọ iye yẹn tí wọ́n jẹ oníjọ́ Jímọ̀ lọ́dọ̀ àwa ẹlòmíì ra àwọn ọmọ mi níbi àwọn alásàlátù wa gbogbo kíní kàbáyé tí wọ́n so orin ṣọ́ọ̀ṣì mọ́ lọ́wọ́ lẹ́rìí lára àwọn ọmọ wọn adẹ́jọ́ sàṣàlátù nígbà wọn mọ̀ pé tá a bá ti parí àṣàlátù àmàlà ó lọ ẹran kọ̀ọ̀kan ó tèlé ẹlòmíì àgbà méjì lọlé ẹlòmíì àgbà abọ́ méjì ẹlòmíì àgbà ẹnìkan lánàá níjọ́ Friday tó lọ ọlábọ́ mẹ́ta ló ń kó wá ó wá ní kíni ẹ lọ tó tẹ̀ bà sí i káwọn alásàlátù kọ̀ọ̀kan ká jẹ́ ká mọ yàn ẹni tó bá ṣe Sunday kẹ́nìkan ó ṣe Saturday kẹ́nìkan ó fi tiẹ̀ síjọ́ kínní ká máa fi hẹ́pù àwọn tó a bá mọ̀ kókù díẹ̀ káàtó fún díẹ̀díẹ̀ ń bàbá wa dájọ́ ẹ̀ wá ni wọ́n yá abolé lọ àwọn tí wọ́n kówó jẹ wọ́n wà ń bẹ̀ wọn ò mú wọn àwọn tí wọ́n wá lọ jálẹ̀kùn bí wọ́n kó oúnjẹ sí ni wọ́n lọ mú wọn l'Ábùjá wọ́n lọ mú wọn ẹlẹ́dàá wọn náà ni ó yọ wọn bẹ̀ pẹ̀lú ògùn Ọlọ́run ọlọ́pàá tó mú wọn náà Ọlọ́run padà mú wọn náà torí pé kí ni nítorí oúnjẹ ni nǹkan tó bá ti jẹ mọ́ oúnjẹ tó ti jẹ mọ́ oúnjẹ ẹ̀fí ilẹ̀ kìí ṣe Boko Haram nìyẹn kìí ṣe pé kíní ni wọ́n ó tún padà lọ ilé ẹlòmíì ẹ má lọ bí wọ́n kówó sí bí wọ́n bá kó oúnjẹ sí náà ni ẹ máa lọ mi ò lòdì sí o wọ́n bá lọ bẹ̀ kán lọ bẹ̀ bí wọ́n bá kó oúnjẹ sí kán lọ mo sì ní lọ bí wọ́n kó oúnjẹ sí iṣẹ́ bí wọ́n wá kó bí wọ́n kó rìn sí ni wọ́n lọ báwọn ò nílé tí wọ́n kọ́ àbí bí wọ́n kó sìmẹ́ǹtì sí ni wọ́n fẹ́ lọ ebi ń pààyàn wọ́n lọ bí wọ́n lọ jálẹ̀kùn bí wọ́n kó oúnjẹ sí gbogbo wọn ò sì kó wọn ò já lóru wọn já lọ́sàn-án gangan wọn lọmọ kan jó ní ó lọ bí jọ gẹ̀dẹ̀ gbé wọn rán lẹ́wọ̀n oṣù mẹ́ta ọ̀gẹ̀dẹ̀ pádì kan ẹni ẹnìkan lọ jí ráìsì bù wọn rán lẹ́wọ̀n náà àwọn tó kówó jẹ kí ìdájọ́ wo wọn fẹ́ fún wọn àwọn tó kówó jẹ ìdájọ́ wo lẹ wá fẹ́ kí wọn fún wọn àní kí wọn ṣílẹ̀kùn ńlẹ̀ bàbá Alubarika sọ̀rọ̀ asọfẹ̀yìn ọlọ́lá kí sọ̀rọ̀ ìjọba ni ọ̀rọ̀ àwọn ọlọ́lá rè ẹ ṣílẹ̀kùn ńlẹ̀ ẹ̀yin àfáà tọ́lọ́ bùkún ẹ ṣílẹ̀kùn ńlẹ̀ ẹ fún ẹni tí ó ṣe ẹ má gbowó pamọ́ mọ́ ẹ kú mọ̀láyà mútu fi wà láyàyà kàdáfùlà mọ̀ntàṣà gbogbo wa ládìtàn ẹ ṣílẹ̀kùn ńlẹ̀ Adédùbú ṣílẹ̀kùn ńlẹ̀ Sàràkí Ìlọrin ṣílẹ̀kùn ńlẹ̀ àwọn ọlọ́lá wọn á ṣílẹ̀kùn ńlẹ̀ ebi ló pa wọn ní wọn fi lọ kó ráìsì o eléyìí ibi tó tún bọ̀ wáyé gan kó lówó sọ̀rọ̀ ẹ̀ bá ti rí wọn ìtọ́ bá gbé ráìsì sẹ́yìn ọ̀pọ̀ ẹ̀dá gbé ráìsì rẹ̀ ẹ má jiyàn gbé mọ́ oúnjẹ ni ẹ má gbé wọ́n bá gbóúnjẹ wọn mọ̀nà bá ti dáko Ọlọ́run ṣàánú wa káwọn ọlọ́lá kó wọ́jọ́ tí wọ́n mọ̀ dáná èmi palẹ̀kùn mi déjọ́ Friday mi ò ń tì gbogbo ìgbà wọn bá ti parí àsàlátù bẹ́ẹ̀ ni ò ń tilẹ̀kùn ló lé mi gbogbo inú ọgbà yẹn á ṣe a bá parí àsàlátù báyìí kálukú ọmọ gbóúnjẹ ni bí a bá bùdé tó bá fi tán ni á dẹ̀ pàgbò kọ̀ọ̀kan lọ́jọ́ Friday gbogbo bí mo ti lẹ́ran tó kò fẹ́ sí bẹ́ẹ̀ mọ́ ọjọ́ Friday kọ̀ọ̀kan ni Ọlọ́run dẹ̀ sọ bá kà ẹran mi ń bí mẹ́ta omi ń bí mẹ́rin njó ní ní lẹ́yìn bí ọ̀sẹ̀ tó lọ nìkan bí mẹ́rin òbúkọ mẹ́ta òbí kan tó bá yẹ pé mo ya wọn ni ọmọ kọ̀ọ̀kan ni wọ́n mọ̀ bí bá a ṣe ń pa wọ́n bá a ṣe ń lò wọ́n bá a ṣe ń pa wọ́n bá a ṣe ń fi ṣe àsàlátù bẹ́ẹ̀ náà lọ́lọ́run fi ní kó máa pọ̀ sí ẹ bá ṣe bẹ́ẹ̀ náà wọ́n máa pọ̀ sí àwọn ẹ̀yin náà ẹ̀yin tọ́lọ̀ ń kún ẹ pè àwọn àfáà tí wọ́n lè ṣe sàrà ẹ pè àwọn ọlọ́lá tí wọ́n lè ṣe sàrà ẹ pè àwọn ibi tẹ́tì ìyá yín bóyá ń jìyà lọ́rùn ni ẹlòmíín ṣàìsàn tí ò gbádùn bóyá ìyá wọn ń jìyà lọ́rùn ni bọ́ ẹlòmíín bẹ àdánwò kan ò rí bóyá ìṣe sàrà rẹ ní di ọ lọ́wọ́ táwọn èèyàn gidi kọ́ bẹ́ẹ̀ ṣe sàrà kọ́nà òṣì kọ́nà ọ̀làfẹ́ òdìjọ́ mẹ́jọ yìí oge sàrà lè jẹ́ kẹ́mi ogun
tó o bá ṣílẹ̀kùn ó sì fúnra wọn. wọ́n ní àbọ̀rọ̀ lásán fọmọlúàbí tó bá dénú ẹ̀ ó di dandan kó di odidi òun lẹ́sìn gbọ́ láti ní bàbá Alubarika Aworawo Agbaaye wọ́n ní ẹ̀jẹ̀ ẹ̀ṣọ́rẹ́ ẹ̀yin olówó ẹ ṣílẹ̀kùn yín lẹ̀ kí àwọn èèyàn tí ẹnu wọn tí ọwọ́ wọn ò tẹnu kọ́ rí nǹkan jẹ wọ́n tó bá fẹ́ bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ ayé ẹ̀ tó fẹ́ ṣe kí wọn náà kò dolówó kí wọn náà lè máa fáwọn èèyàn kò mọ bí gbogbo solution ayé ẹ̀ ṣe máa ní kọ́ sí bàbá Alubarika Aworawo Agbaaye nílùú gbódú ibikíbi tẹ bá ti mẹ́mí ṣàpàdé garaja mọ́ tó lọ sí ju ìjẹdẹ ẹ̀bọ́lẹ̀ ní gbódú junction kẹ́bìrì bàbá Alubarika ẹ̀ máa ti rí bánà àwọn bẹ́ẹ̀ tàbí kẹ́ pé 08023829492 08023829492 ire o àwẹ̀ yìí ayọ̀ àtàláfíà ló máa bá wa ó dàbọ̀. bọ́ọ̀lù